bójúmọ́ ṣe mọ́ nímọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i bẹ́ẹ̀ làwọn tó lóye nímọ̀ wọn ò fìgbà kankan sinmi lórí èròǹgbà bí wọ́n ṣe máa ṣàmúlò ìjìnlẹ̀ ìmọ̀ ìgbàlódé láti ṣọmọ aráyé lóore. Ayé ti dayé dígítà, tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa dígítà ohun tí wọ́n ń pè ní dígìtì ní dígítà, nọ́mbà ní dígìtì. Ayé ti dayé dígítà, agbára tí ń bẹ nínú nọ́mbà ò kéré. Nọ́mbà ló wà lójú aago tí ń ka ọjọ́, aago ní ń ka ṣẹ́jú tí ń ka wákàtí, nínú wákàtí lọ́sẹ̀ wà, nínú ọ̀sẹ̀ lóṣù wà, nínú oṣù lọ́dún wà. Nọ́mbà ní tọmọdé tàgbà ó tẹ̀ bí àtẹ̀jíṣẹ́ tí ó fi máa bá ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ rẹ̀ sọ̀rọ̀ káàkiri àgbáyé. Nọ́mbà làwọn onímọ̀ ìjìnlẹ̀ ògùn òyìnbó ń lò láti mọjọ́ tó yún dọlẹ̀ nínú aboyún àtọjọ́ tí ó sọ̀kalẹ̀ láyọ̀. Nọ́mbà ni wọ́n kà látọjọ́ tí ọkùnrin ti dàpọ̀ mọ́bìnrin tí wọ́n fi ṣèṣirò oṣù mẹ́sàn-án táláboyún ó ṣẹ̀rù ayọ̀ kalẹ̀. Nọ́mbà yìí ni tọmọdé tàgbà, arúgbó àtòmídán ní lọ́wọ́ tí wọ́n tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n sì máa bára wọn sọ̀rọ̀ káàkiri àgbáyé. Kódà nọ́mbà yìí débi wípé òun náà là á tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a tún lè máa wòra wa lójúkojú. Ṣé ti wá rí wípé agbára nọ́mbà pọ̀? Ìdí ẹ̀ rèé táwọn tọ́lọ̀ ń jogún ìmọ̀ fún fi wá wo ọ̀nà láti ṣàmúlò nọ́mbà yìí láti máa ṣọmọ aráyé lóore lórí onírúurú ìṣòro tó bá ń dojúkọ ẹ̀dá tàbí ìpèníjà tọ́nà àbáyọ sì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Agbára ń bẹ nínú nọ́mbà púpọ̀. Ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe lè lo nọ́mbà láì wọkọ̀ ròkè òkun tàbí lọ síbikíbi lágbàáyé láti máa wójútùú àtọ̀nà àbáyọ síṣòro àti ìpèníjà téèyàn bá ń kojú lọ́dọ̀ àwọn tó ní mímọ̀ káàkiri àgbáyé. Ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín nípa nọ́mbà, bẹ́ẹ̀ ṣe lè lo nọ́mbà láti rọ́nà àbáyọ lọ́dọ̀ àwọn onímọ̀. Ẹ ó láǹfààní àti mú nọ́mbà mẹ́rin. Àwọn ìlànà tí ẹ ó tẹ̀lé nìyí. Ẹ ó wá ibi tó dáa láàyè tó dáa. Ẹ ó jókòó, ẹ ó farabalẹ̀, ẹ ò ní ronú kankan rárá. Ẹ ó wá mí sínú, ẹ ó mí síta. Ẹ ó mú nọ́mbà alákọ̀ọ́kọ́, ẹ ó tún farabalẹ̀, ẹ mí sínú, ẹ ó mí síta. Ẹ mú nọ́mbà kejì, ẹ ó tún farabalẹ̀, ẹ mí sínú, ẹ mí síta. Ẹ mú nọ́mbà kẹta, ẹ tún farabalẹ̀, ẹ mí sínú, ẹ mí síta. Ẹ mú nọ́mbà kẹrin. Àwọn nọ́mbà tẹ́ ò mú yìí ẹ jẹ́ kó jẹ́ nọ́mbà tó ti ọkàn yín wá. Tẹ́ ẹ bá ti wá mú nọ́mbà mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ ó wá fi tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí +13069994564. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +13069994564. ní kété tẹ́ ẹ bá ti fi nọ́mbà mẹ́rin tí ọkàn yín mú yìí tàtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí bẹ́ẹ̀ ni wọ́n dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì sọ gbogbo èròǹgbà ọkàn yín àtọ̀nà àbáyọ fún yín tẹ́yìn náà sì jẹ́rìí ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé òótọ́ ni bẹ́ẹ̀ lórí. nọ́mbà mẹ́rin tí ẹ fi ọkàn yín mú òun lẹ́ ó fi tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí +13069994564. nọ́mbà mẹ́rin tí ọkàn yín mú yìí ní kété tẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sórí àtẹ̀jíṣẹ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́nà àbáyọ ó dé sí onírúurú tẹ́ ń dojúkọ tàbí pèníjà tí wọ́n sì sọ gẹ́lẹ́ bó ṣe rí fún yín àtàwọn ìlànà tẹ́ tẹ̀lé. bákan náà lẹ tó lè pe WhatsApp nọ́mbà yìí ní gbogbo ọjọ́ Sátidé àti Sunday láàrin aago 3 ọ̀sán títí dàjìn 3 p.m. to midnight. ẹ̀yin náà ṣàmúlò àrògún iṣẹ́ ọpọlọ àti ìmọ̀ ìjìnlẹ̀ táwọn tọ́lọ́hun fún ṣe jẹ́ nìkan ló ń lò láti wọ́nà àbáyọ sónírúurú àti ìṣòro tẹ́dá lè máa kojú. Agbára ń bẹ nínú nọ́mbà, lóòtítọ́ àti lódodo. Ayé ti lu jára.